nǹkan tí mo bá wá lélẹ̀. Number one, mi ò fẹ́ anybody ní form. Mo dẹ̀ máa make a point mi clear fún everybody, àtọmọdé àtàgbà. Show tí mo ṣe lọ́lẹ̀ kan ti delete, ó dà pé ó ní kò sí space lórí fóònù yìí. Bọ́ ẹ jẹ́ kí n tún mú. Mo ní pé nírọ̀lẹ́ yìí mo béèrè lọ́wọ́ èèyàn kan pé kí ló mú Àdùfẹ́ kú òjijì tó fi wá ro ikú òjijì sí gbogbo ọmọ tó tara ẹ̀ jáde, àti kú òjijì sí gbogbo ọmọ tó tara Fọláṣadé Sàríù ọmọ Lálùdé ọmọ Kíkẹ́ lọ́mọ àti failed actress, pé kí ló mú Àdùfẹ́ wá ro ikú òjijì sí gbogbo wọn. Ẹ̀yin èèyàn wa, àwọn mẹ́ta ni Lizzy Anjorin. Ó sọ̀rọ̀ nípa wọn nínú fídíò yìí. Ó sọ̀rọ̀ nípa Fọlá Tinubu, ìyàwó ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí. Ó sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó. Ẹ kúkú mọ̀ wípé ìjà lẹ́rìn wọn àti Ìyábọ̀ Òjó ó ṣì ń lọ rẹ́kẹrẹ́kẹ́ o. Èèyàn kẹta tí Lizzy Anjorin tí ó sọ̀rọ̀ nípa nínú fídíò yìí ó ní Bíọ́lá Adébáyọ̀ tí ó ṣẹ̀fẹ̀ ọkọ rẹ̀ sílẹ̀ níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn. Ẹ̀yin èèyàn wa, ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Ó ti yá. Tọmọtọmọ wọn. Èèyàn wá sọ fún mi pé Zimama ń ṣe show Dr. Dálé Moṣú. Àríjẹ nídìí ìbàjẹ́. Pé Àdùfẹ́ wá lọ bẹ̀rẹ̀ show ló fi wá ń ṣépè irú kọ́lọ̀ kú tó máa pa àwọn ọmọ ẹ̀. Máa pa Dr. Dálé Moṣú, àríjẹ nídìí ìbàjẹ́. Ọjọ́ pé aṣiwèrè gbàgbé oore. Torí mo rántí pé Zazu jáde fún lánàá. Ṣé bóun náà ọmọ tèèyàn bàjẹ́? Ó máa yé èèyàn bàjẹ́. Ibi màdùàrú, ibi ìbàjẹ́ lòun náà dẹ̀ ti ń jẹun. Wọ́n ní tí àlọ́ bá lọ, àbọ̀ á bọ̀. Ó di dandan kí gbogbo nǹkan tóun náà gbójúlé kó tán fún un. Ó di dandan kó dàrú fóun náà. Mo ní òkè nítorí Dr. Dálé Moṣú, àríjẹ nídìí ìbàjẹ́ ni Àdùfẹ́ ṣe sọ pé ọmọ kan ṣoṣo tó wà lọ́wọ́ Dr. Dálé Moṣú ó máa fòṣánlẹ̀, ó máa kú lójijì. Ẹni yẹn okay, ó ti yé mi sìn. Ǹjẹ́ tí èmi àti yín tá bá ní orí tá ń rò, kí ni contribution Dr. Dálé Moṣú sí gbésí ayé àwọn tó ń ṣe rere? Kí ni ìyàtọ̀ Dr. Dálé Moṣú àti Gistlover? Kí ni ìyàtọ̀ àwọn méjèèjì? Ọmọ ẹlẹ́nìyàn, kí ni ìyàtọ̀ Dálé Moṣú? Aṣáyé tiẹ̀ ti bàjẹ́ láti last year. Ìtorí ẹ̀ ló ṣe wá ní January tóun àtolórí burúkú yẹn jọ ń fọ̀rọ̀ mi pa mí dín. Ṣé bẹ́mi náà ń ṣe program? Ṣé bí mo interview èèyàn? Ọjọ́ wo lẹ ti gbọ́ orúkọ Dr. Dálé Moṣú lẹ́nu mi? Ọjọ́ wo lèmi ti wá dá yẹ̀yẹ́ sílẹ̀? Ọjọ́ wo lèmi ti wá subject ẹ̀ sí ridicule? Mo rántí pé nǹkan ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ sí Zazu àtìyàwó ẹ̀, Dr. Dálé Moṣú ti sáré gbórí wọlé. Yorùbá, ṣáwọn olóore ti yín nìyẹn? Mo ní àwọn tẹ́yìn ń pọ́nlé nìyẹn. Àdùfẹ́, by the time tí máa finish pẹ̀lú ẹ̀, wàá mọ̀ pé ayé ń ṣe ẹni gidi. Ogun ní ṣi ni mú èpè kì í ṣìyànjà. Tó bá jẹ́ pé nígbà tí Dr. Dálé Moṣú gbé èmi wá sórí olórí burúkú program ẹ̀ tóun àtẹni tó gbé wájọ máa ṣòfò ọmọ dànù. Tó bá jẹ́ pé èmi náà mo lọ gbé ọkọ ẹ̀ wá àbí àwọn ẹbí ọkọ ẹ̀, kémi náà wá interview wọn, gbogbo bó ṣe máa treat ẹni tó pè lọ́kọ ẹ̀ lẹ́yìn tó jọra ọmọ.
ẹni Lizzy ò dá o yéè Lizzy ni o Lizzy ni o mo rí pé ẹ̀yin Yorùbá àwọn tó ń ba ayé èèyàn jẹ́ ẹ ti zone wọn síbi kan ẹ dẹ̀ ti fún wọn ní certificate ìwọ gbà má bà tèèyàn jẹ́ lọ. mo rí pé kí wọ́n ṣe gbogbo Yorùbá o ẹ̀yin kan ẹ ti zone àwọn kan sínú ilẹ̀ Yorùbá pé kó máa bà tèèyàn jẹ́ kó máa subject àwọn èèyàn nígbà tó wá dá mi ìdí ọ̀rọ̀ tèmi lẹ̀ ní January kó jẹ́ pé èmi náà wá lọ gbé bàbá ọmọ tó lọ rà wá kájọ wá bẹ̀rẹ̀ ẹ̀sìn títí ẹ̀ náà torí pé wọ́n ní gbà fún múrí ní gbà fún gbàdá ará Èkó tí ò fi búrẹ́dì ránṣẹ́ kó má retí gàrí lọ́wọ́ ará oko. The only thing I'm preaching here is say no to cyberbully. Do not subject people into public ridicule. I didn't ask for too much. Live and let live. Nǹkan tí mo bèrè nìyẹn o. Òun wá ní January nsìn. Òun àtolórí burúkú tọ́jọ́ máa ṣòfò ọmọ papọ̀. Tọ́mọ wọn jọ máa fò ṣánlẹ̀ kú dànù. Mo ń bọ̀ wá fún yín lálẹ́ yìí. Ogun ní ṣi ni mú èpè kì í ṣìyànjà. Tí n bá ti wọ èpè ò lè jẹ́ tèmi kò lè jẹ́ tọmọ mi. Gbogbo báyìí lọ́wọ́ yọjú orí lọ. Mo máa yọjú yín lọ ní gbogbo ọ̀nà. Àdàbíjà ó jèpè. Àdàbí ó jà ó jèpè. Kàn bá mi bè lọ́wọ́ Dr. Dale Moshu. Kàn bá mi bè lọ́wọ́ ẹ̀ wípé báwo ló ṣe máa feel. Kí Lizzy náà wá lọ grant interview fún ọkọ ẹ̀ tọ́jọ́ ọ̀rọ̀ mọ́. Ṣé rí pé ọ̀rọ̀ lé ní ìtàn lọ́la ni. Kò sẹ́ni tí ò ní ràdánwò nú ayé. Ẹni tàdánwò bá kọjú sí ẹ jẹ́ ká gbárùkù tì. Ìwọ̀nba oore tá a bá lè ṣe ẹja ṣe é. Ẹ má jẹ́ ká rí ìṣubú ọmọlàkejì wa bí avenue àti máa gba owó àbí àti subject èèyàn sí public ridicule. Ọlọ́run ló ń gbé èèyàn ga kì í ṣe èèyàn. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀. Olórí burúkú àṣẹnu bí ẹnu àgé àlùwàlá. A ṣe bí ẹni tó ń ṣoore fáwọn èèyàn. Sorry. Àbí? A ṣe bí ẹni tó ń ṣoore yẹn. Nǹkan tó ń bẹ ẹni yẹn nínú jẹ́. Nǹkan tó ń béèrè ẹ̀mí ẹni yẹn. Òun á wá lọ wá èèyàn kan gbé wá ní time yẹn. Nítorí pé ó fẹ́ gba donation. Nítorí pé ó fẹ́ gba bára. Tó bá bí ẹ Dr. Dale Moshu pé ṣé kí ló ń ṣe? Kí ló máa sọ? Ó mọ̀ pé group gba bára ni gbogbo yín. Ó mọ̀ pé group gba bára òun ni gbogbo yín. Ẹ̀yin ò kí ń kọwọ́ bàpò kẹrun àwọn èèyàn lọ́wọ́. Ẹ̀yin máa ń wá ẹni tó ti ṣubú. Ẹ wá fi ṣẹ̀sín kiri àgbáyé. Ẹ wá fi tọrọ bára. Yorùbá dẹ̀ ti fún yín ní certificate pé ẹ̀yin nìkan o lẹ lè bá tèèyàn jẹ́. Yorùbá ti fún yín certificate. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ láàárọ̀, lọ́sàn, lóru, lálẹ́. Yorùbá ti fún yín ní certificate pé ẹ̀yin ni kẹ́ lọ máa bá tiwọn jẹ́. Ẹ̀yin ni kẹ́ lọ máa ṣèkà fún wọn. Now ìwà àdùfẹ́ tó máa mọ sàárè àwọn ọmọ ẹ̀. Èmi ò tiẹ̀ tí mọ̀ torí mi busy pé Dr. Dale Moshu ayé tiẹ̀ náà ti bàjẹ́ láti last year. Mo rí pé Zazu wá fún. Ó di dandan kí Zazu wá fún. Torí mo rántí pé nígbà tí Zazu ní ìjákulẹ̀ kékeré pẹ̀lú ọmọ tó ń fẹ́ yẹn, ó sáré lọ gbé wá. Ohun tó ń dùn Zazu jù, ohun tó ń gbomi lójú ẹ̀, nǹkan tó jẹ́ ìbànújẹ́ nígbà tí gbogbo àgbáyé bá pawọ́pọ̀ láti fúnyàn ní public ridicule ni wọ́n máa ń wọlé wá láti wá ṣe CNN
fún public ridicule ìwọ náà máa ṣẹ̀sín kú ni. Ọjọ́ náà rèé bí àná tí n bá dé lóhùn ní January tó kọjá yìí, January oṣù mélòó, oṣù mẹ́fà àbóṣù márùn sẹ́yìn, á dà pé gbogbo èèyàn ni mò ń bá jà. Ṣùgbọ́n àwọn èèyàn ní rí yín nígbà tẹ́ bá jókòó tẹ́ bá ń pariwo Lizzy tẹ́ ń dárúkọ Lizzy tí Lizzy ò dé dárúkọ yín rí, tí ò wá fún yín rí. Àwọn èèyàn ní rí yín time yẹn. Wá sọ fún mi ta lẹni náà tó máa gbèjà tí ò ní ṣorí burúkú. Dr. Dalemoshu, àdàbí tọ́wọ́ ẹ bá mọ̀. Ó mọ̀ wípé ènìyàn ń wojú, Ọlọ́run ń wọkàn. If there is something tí mo detest lára Yorùbá, òun ni pé Yorùbá ní ìran tí kò tẹ̀lé ìlànà Ọlọ́run. Wọ́n dẹ̀ láwọn lọ church, àwọn lọ mosque, kò dẹ̀ sí ẹ̀sìn kankan nínú ayé wọn. Báwo lèèyàn ṣe máa ní ìṣòro? Lizzy Anjorin tẹ́ ń bú láàárọ̀ lọ́sàn lálẹ́, ẹ fún mi níbi tẹ́dá kan ti ní ìṣòro. Tí Lizzy wá lọ gbé èèyàn tó súnmọ́ ẹni tó ní ìṣòro yẹn nítorí pé ẹ fẹ́ gba bára. Kí Lizzy wá máa dọ̀wé, ẹ pẹ̀lẹ́, ẹ kú jẹ́ mẹ́ta, bó ṣe rí nìyẹn, ẹ sì lè fẹ́ wọn padà. Okay, ìyàwó Lizzy ni, ìyàwó ọkọ Lizzy ni. Ọjọ́ òní Lizzy ti ṣerú ẹ̀. A ní ègún tẹ́ ti gbé sílẹ̀ ìyàwó ọmọ yẹn jẹ́ ń bẹ̀sẹ̀. Ègún tẹ́ ti gbé sílẹ̀ yìí. Ṣé rí gbogbo èpè tí Àdùfẹ́ ṣẹ́ àti failed actress o àti Dr. Dalemoshu o, èpè yẹn kó máa lọ sórí ọmọ wọn. Àwọn gbogbo ọmọ wọn máa gbakú Florida kú ni. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ ṣẹ̀yìn, àdàbí tó jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún yín, àdàbí tó bá jẹ́ pé nígbà tẹ́ bá níjàkulẹ̀ Lizzy Anjorin máa sáré gbé kéèsì yín wá nítorí donation, monetization of fame. Yorùbá ló burú jù. Sórí tó bá jẹ̀dá tó ní ìmọ̀ tó bá ní òye, wàá sá fún ẹ̀yà tó ń jẹ́ Yorùbá. Mi ò believe pé Yorùbá lè glorify ọmọ yẹn. Ọmọ yẹn dá méjì sẹ̀, òun àti Gistlover ìkankan náà ni. Sórí ìwọ tó ń gbọ́ mi lálẹ́ jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Nílé ayé yìí, ìgbà òtútù wà, ìgbà ooru wà, ìgbà ebi wà, ìgbà tó ń jẹ́ máa pọ̀ wà. Sórí gbogbo ìṣẹ̀dá tó bá jẹ́ pé ìgbà ebi ló máa wá yọ̀sẹ̀ gánná láwá subject ẹni tó ní ìdí àdúrà sí public ridicule. Èmi ò ní bá yín tẹ̀lé irú ẹ̀dá bẹ́ẹ̀ láyé. Wọn kọ́ mi bẹ́ẹ̀. Mọ́mì dádì ò lè mọ̀ dítàdúrà mi ṣe ń gbà. Kò lè yí ẹ. Tó bá ń gbọ́ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, gbà bẹ́ẹ̀. Mo mọ ohun tí mo sọ tí n bá ń sọ pé àdàbí. Sórí ìgbà ìṣubú ọmọlàkejì wa, ìgbà tó jẹ́ pé tó bá mú ẹni yẹn, o gbọ́dọ̀ fàdúrà ràn lọ́wọ́. Tó bá wà mọ́, o gbọ́dọ̀ súnmọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ní kó fi ràn lọ́wọ́. Mo ṣe kọ́ èmi nìyẹn. Kò kí n ṣe pé kẹ́ rí pé crisis wà, ẹ wá lọ gbé ìyàwó, àbí kẹ́ gbé ọkọ, àbí kẹ́ gbé ọmọ, àbí kẹ́ lọ gbé ẹbí, kẹ́ wá grant public interview. Ṣé ẹni tó ní ìjákulẹ̀ yẹn ṣe fẹ́ kó wà láyé ni àbí ẹ fẹ́ kó kú? Èmi ní làákàyè mi gbọ́n. Dr. Dalemoshu àti wọ́ o, àtàdùfẹ́ o, àti failed actress o, àti Fọláṣadé Sàrí ọmọ Kíkẹ́ lọ́mọ ọmọ Lálùdé o, gbogbo yín lẹ máa mọ sàrí àwọn ọmọ yín. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ gbé wá. Mo ń bọ̀ wá parí iṣẹ́ yín èní ní day 2. Ṣé o mọ̀ pé yọkan nìwọ náà lọ rà níbi tó wọ̀sì fún ẹ dé? O ò rọ́mọ bí. Okódùnrò làgbẹ̀dẹ̀ ń pọkọ́tà. Ìbájẹ́pọ̀ bá wọn lóyún látàárọ̀ dalẹ́ ni. Kò bá mọ bó ṣe máa ń rí kéèyàn ní ìjákulẹ̀ kẹ́ wá gbé síta pẹ́ fi ń ṣẹ̀sín. Kò bá mọ bó ṣe ń rí. Kò bá mọ bó ṣe ń rí. Sórí gbogbo yín tẹ̀ ń ṣèkà ẹni ẹ bímọ. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ yín ò níṣẹ́ lọ́wọ́, ẹ̀ ń tọrọ bárà ni. Ẹlẹ́ẹ̀kẹta, bẹ́ẹ̀ bá pààyàn, bẹ́ẹ̀ bá lọ wá ẹni tó ti sick kẹ́ fi tọrọ bárà, ẹ lè jẹun. Kò sí kankan nu yín tó níṣẹ́ lọ́wọ́ débi pé ẹ ní làákàyè. Àti ẹ sábọ́ọ̀dù náà àbí
wọ́n sọ wọ́n lẹ́sàwọ̀ sọ pé nígbà tí gbogbo ọmọ òun bá kú kóun tó dákẹ́ á dẹ̀ mọ̀ sàrí àwọn ọmọ ẹ̀. Mo detest ẹ. Mo rí nǹkan tó ṣe fún mi ní January. Ó rí pé mi ò sọ̀rọ̀ torí pé nígbà tí mo gbá research wọ́n jẹ́ kó yé mi pé ìwọ gun ò gbádùn ilé ayé o ò dẹ̀ lè rí ilé ayé gbádùn. Mo rí ohun tó ṣe fún mi ní January. Ṣó mọ̀ pé January yẹn ṣó mọ̀ wípé à ń wo ọdún kan gẹ́rẹ́gẹ́. I remember is around ọjọ́ tó ṣàpé ọdún kan gẹ́rẹ́gẹ́ tọ́rọ̀ ọdún màtá ṣẹlẹ̀ ló ṣe nǹkan yẹn fún mi. Kò dẹ̀ sí ìran Yorùbá kankan tó jáde tó condemn ẹ̀. Àbí ó dẹ̀ pé mi náà ní platform, ó mọ̀ pé mi náà máa interview èèyàn, ó mọ̀ pé mi náà lè lọ gbé ọkọ ẹ̀ tẹ́jọ́ ra ọmọ, mo lè lọ gbé wá. Mo dẹ̀ mọ family bọ̀bọ́ yẹn kan, gbogbo aburú tán ló ṣe fún bọ̀bọ́ yẹn ó wà lọ́wọ́ mi nítorí pé mi náà wá fi ṣe program torí pé mi ò dàbí ìwọ. A ní pé ṣé orí bí lẹ ti máa gbọ́n sẹ́ẹ̀ ibi lẹ ti máa gbọ́n, ibi lẹ ti máa gbọ́n. Ibi lẹ ti máa gbọ́n. Now ẹ wá tó mi ẹni tó ń gbèjà yẹn àdàbí tó bá jẹ́ wípé èmi ni mo kọ́kọ́ wá fún. Mo ń bọ̀ wá ṣe finishing fún gbogbo yín lálẹ́. Ẹ jẹ́ ká gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Mo ń bọ̀ wá ṣe finishing. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé mo mọ ohun tí mò ń ṣe ṣá. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé mi ò kí ń tọ́jà, mi ò kí ń wájà. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé àwọn people yìí Ọlọ́run ló ń là mí ní ọwọ́ wọn. Wọn ò fẹ́ kí n gbáyé, ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ̀gàn mi ń dògo. Now ẹ jẹ́ kí n padà sí orí mega testimony. Ṣẹ́rí Àbíkẹ́ gbogbo ìgbà tó ń ṣe kéèsì Dúmàtà, Àbíkẹ́ àti ìyàwó bọ̀bọ́ tó ní mo jalè ní Dúmàtà yẹn wọ́n jọ ń búlì mi kiri ni mo ti fi wọ̀nyí rí. Nígbà tí kéèsì lára February March last year yẹn mo fi hàn Àbíkẹ́ fún ẹjọ́ tó wá sí ṣọ́ọ̀bù mi, phone number everything ẹ̀, gbogbo bọ́lọ́pàá ṣe mo mọ everything nípa ẹ̀. Àárọ̀ ọjọ́ tí Àbíkẹ́ wá sọ́dọ̀ mi, ọjọ́ tó yẹ kán gbé Àbíkẹ́ nìyẹn, ọjọ́ tó yẹ káwọn ọlọ́pàá gbé ni. Ojú Àbíkẹ́ mo fi bábíkẹ́ ṣe pè mí tán, ọlọ́pàá yẹn pè wọlé, gbogbo details yẹn ni mo fi hàn Àbíkẹ́. Àbíkẹ́ wá sọ mí pé òun ní ọmọ 3. Ní Àbíkẹ́ kì í ṣe mi nìkan o, gbàgbé pé èmi ò tí ì rí ẹmú lé ní. Rántí ẹlòmíì bẹ́ẹ̀ tó máa lọ ṣe ṣó fún. Ṣọ́rẹ́ ẹni tó bá gbé ẹ lọ station ṣàánú ẹni o. Ohun tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ, mo sọ bẹ́ẹ̀ f'Àbíkẹ́. Mo l'Àbíkẹ́ tó bá débì kan nílé ayé ò ní bá wọn ṣe blackmailing o. Mo ní nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ. Gbogbo yín lẹ rí show yẹn wà touching. Gbogbo show yẹn wà touching, tẹ́ bá rántí mo fi gbogbo nǹkan tí mo go through everything mo fi hàn Àbíkẹ́. Pátá Àbíkẹ́ dẹ̀ ń lọ. Àbíkẹ́ lọ gbé machine bí báyìí lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Àbíkẹ́ ò tí ì délé. Tábáníká sọ ní ti Yorùbá, Àbíkẹ́ ò tí ì délé. Tí mega testimony ti match pẹ̀lú Àbíkẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti match pẹ̀lú ẹ̀. Mo wá ń wo Àbíkẹ́, ẹ máa rò pé Àbíkẹ́ ló ṣe, Àbíkẹ́ kọ́ ló ṣe mí. You don't understand? Mo wá ń wo mega testimony. Ṣẹ́rí èmi ò kí ń gba nǹkan ọ̀fẹ́, mi dẹ̀ kí ń gbowó ọ̀fẹ́. Ìtòlẹ̀ pé táwọn èèyàn bá fún mi ní nǹkan mọ́ ló fi ń tọrọ. Ṣẹ́rí tí Yorùbá bá ṣe oore fún yín, sister mi mọ́mì mi, má gbà á jẹ́ kébi pa ẹ́ kú ó pè. Oore mi wà ẹ̀dẹ́ ni, wọ́n fi wà ẹ̀dẹ́ ni. Wọ́n sì ń bọ̀ wá fi sìrègùn against ẹ̀. Ẹ má gbàgbé ẹni tó bá ti wo mega testimony dáadáa lórí TikTok, ẹ mọ̀ pé mega testimony was never a warrior from day one. She was never a warrior. Ó ti yé yín, mo dẹ̀ ní personal reserved nípa mega testimony àti Bàbá Ìjẹ̀ṣà. Èmi ní personal, but ṣẹ́rílẹ̀ ayé yìí
you give people benefit of doubt. Ṣótiyé, Ọlọ́run ní pé òun ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pé wàdà. Sherry, if not for mega testimony, wàhálà Àbíkẹ́ lè má wá fún wa. But mega testimony, èmi gangan kọ́ ló lọ fún. Sherry Àbíkẹ́, ibi tí wọ́n máa sin Àbíkẹ́ dé, tí wọ́n bá sin Àbíkẹ́ débẹ̀, Àbíkẹ́ ò ní padà. Ọlọ́run ọba láàánú, jọ̀ọ́ ṣe mí láàánú. Má jẹ́ kí n ṣubú fọ́tayọ̀. Mo kẹ́kọ̀ọ́ lára gbogbo yín lórí cyberspace yìí. Mo kẹ́kọ̀ọ́ kò sí ń tẹ́ lè ṣe kò lè dùn mí láyé. Sherry jọ́ tí Àbíkẹ́ ti wá sọ́dọ̀ mi, l'Àbíkẹ́ ti di ọ̀tá àwọn kan. Wọ́n wá wò pé táwọn bá Àbíkẹ́ dọ̀rẹ́ láti lè jẹ́ kí n hate Àbíkẹ́. Wọ́n wá instigate Àbíkẹ́ kábíkẹ́ máa bú mi. Mo rí gbogbo nǹkan tí Àbíkẹ́ ń ṣe lórí TikTok, mo rí gbogbo ẹ̀. Àwọn management mi máa take care Àbíkẹ́. Àgbà tí Zimama ti wá àti gba ẹlà tún ti gbádùn mọ́. Ṣé rántí? Àgbà tí Zimama ti wá. Now. Wọ́n post ìṣẹ̀lẹ̀. Mega ti sáré switch lọ sọ́dọ̀ Àbíkẹ́. Kò wá switch sọ́dọ̀ Àbíkẹ́ o. Ó ṣe switch sọ́dọ̀ àwọn Àbíkẹ́ ló ń switch sí ọ̀dọ̀ Fọlá láàrin èmi àti yín. Ṣebí Mega ń sọ fún wa pé nǹkan tí Fọlá ṣe dá ni. Orúkọ ẹ̀ ni mò ń dá yìí. Kò dìgbà tó bá ṣaburú fẹ́mi kémi tó sá fún ẹ. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ni mo jẹ́ tó èmi ṣe ń kọ́ rẹ̀. Anybody tó bá rò pé nǹkan tí Fọláṣadé Sàríyù ṣe dá, ẹ lọ make friends pẹ̀lú ẹ̀. A lè sọ pé kóhun nìkan dá wà láyé, òun náà máa lọ́rẹ̀ẹ́ ó máa láwọn títí ẹ̀. Tèmi ni pé ẹ má subject mi sí bully. Drastically, technically, mega testimony, nítorí pé mo ṣe bẹ́ẹ̀ de ó ti wá, you are now subjecting me to bully. Ẹ wá bá ọ̀tá jà mọ́, ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá èmi jà. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní drag orúkọ mi. Ẹ dẹ̀ mọ̀ pé ó ṣáà ti rí mi rí Mega. Ó mọ̀ pé ó pọ̀ létí now. Ó mọ̀ pé Lizzy real life ó yàtọ̀ sí social media. Bọ́lá ń ṣe sọ pé wọ́n máa rí lórí yẹn. Èmi ò ní ríru Lizzy lójú ayé. Mi ní dárúkọ ẹ̀ mọ́ online. Abẹ́lẹ̀ ni mo ti máa ṣe gbogbo iṣẹ́ mi. Mi ní dárúkọ ẹ̀ mọ́. Torí wípé èmi náà gbọ́dọ̀ ní contract kan tá a jọ máa jọ ṣe. Mo gbọ́dọ̀ ní oríire. But bẹ́ẹ̀ yín ṣe rí nìyẹn. I cannot change you guys. Abi? Now, Mega wa kọlu. Zimama. Ngbà tí mi ò kì í ṣe oní fracas. Báwo mo ṣe máa choose yìí tó ń dedicate time ẹ̀ fún mi. Over yìí tó ń subject mi sí bully. Mọ́jọ́ orí mi, ọmọ kékeré ni mi o, baby ni mi o. But ìwọ̀nba achievement tí mo ti ní, it shows that Lizzy Anjorin is a very highly intelligent person, no doubt. I protect and I guide my people jealously. And my relationship does not based on money or material things. My relationship based on loyalty. Because anybody tó bá loyal sí ẹlẹ́ni, only expiring date. Àfi tẹ́ni ẹ bá choose wípé no, I want to stay. And inú nǹkan téèyàn fi ń là láyé loyalty wà ńbẹ̀. Ṣé rí gbogbo Lizzy Anjorin ó dúró dìgbà yẹn. Ọlá pọ́kọ mi ò gbàbọ̀dé fún mi ni o. Ọlá wípé Àríkẹ́ ò gbàbọ̀dé fún mi ni o. Ẹ gbọ́ mi. Àwọn ẹbí ti tèmi nílé ọkọ mi. Most especially first mommy, which is first wife Mr. Lawal. Ìyá yẹn àtàwọn ọmọ wọn. Ẹ gbọ́ mi. Wọ́n yọjú o, ebi ò pa wọ́n. Ìyá yẹn ní tẹ́lọ́rùn. That woman has never for once subjected me to bully. Directly or indirectly. So ẹ̀yin tí mi ò rí tí mi ò mọ̀ rí. Mi ò rí mi ò mọ̀ yín rí. Because tí Dangote bá lórí ọ̀fẹ́ àti mọ Dangote, ṣé máa wá sórí cyberspace máa drag Dangote ni?
tí n bá mọ̀ pé Dangote àtọ̀dẹ́tọ́lá o wọ́n jọ ní misunderstanding màá wá sáré switch kúrò lẹ́yìn Dangote màá sáré lọ sẹ́yìn Ọ̀tẹ́dọ́lá nígbà tí kò ń ṣe pé nǹkan kan ń ṣọ̀tá mi nígbà tó rí mi ò burú ló kàtìkàtì wọ́n nìyẹn. láti ìgbà tí Aláàfin of Ọ̀yọ́ létà Aláàfin of Ọ̀yọ́ tó ti kú àwọn ọba tó jọ wà ní bíi bóyá Aláàfin àwọn ọba tó wà ní top 1 to 5 mo mọ àwọn ọba tó pọ̀ náà but the whole world can testify my level of loyalty to Aláàfin of Ọ̀yọ́. Even after his death, I still remain loyal. Loyalty yẹn àlùbáríkà la wá ń jẹ lẹ́ni. So now, gbogbo yín dẹ̀ rí nǹkan tí Mega Testimony ṣe ẹ rí o àbí ẹ wá update. Ṣé ẹ update kí Mega Testimony ẹ dúnà ṣé kí lẹ máa rí gbà nínú boy man drag Lizzy ẹ̀yin kan wà boy man drag Lizzy ó máa ń fún yín ní joy boy sápamọ́ sábẹ́ warrior because tí boy man drag Lizzy tí ó bá fún yín ní joy nígbà t'Aláàfin wà láyé ọba tí ó jẹ́ wípé wọ́n jọ máa ń fi wọ́n fira wọn gbága wọn ò já o èmi àtẹ́lẹ́yìn ò já o I have to stay away from that palace because tí bá súnmọ́ palace yẹn mo máa subject late royal father mi sí bully so I have to stay away. Do you notice that I was close to the other palace now? I was funny enough the family of other palace they are one of most amazing person tí mo meet. They took me out for dinner. They are very nice until tomorrow they are so nice to me but because see me in two palace at the same time can subject my royal father to bully. So what did I do? Not that I hate the other palace. No, I love them there. I still love them still. And I will love them for the rest of my life. But I have to be loyal here. Oh, get. Ẹ wá update. Mega Testimony wá sọ pé ìjà ti parí láàrin Tani àti Tani. Mo bẹ̀rẹ̀ pé láàrin Tani àti Tani ẹ ló ń bá Mega Testimony jà. So ìwọ Àdùfẹ́ ìwọ orí burúkú tí ẹ ti bá wọná. Oh wà ló ṣerú ẹ Àdùfẹ́ inú ló kó ẹyẹ ń gbé jẹ́ kí n kàn fi ẹ́ sínú. So nísìnyìí tógun tá bá ti ṣẹ́ ẹ̀yin lẹ máa wá gbógun tì mí lórí irọ́. Hours yìí sí ṣé kò yẹ kí n máa fi sọ̀rọ̀ àwọn ọ̀tá mi. Imagine Mega Testimony ni wá kọrin fún mi. Ṣé ìgbà tó wá kọrin fún mi ṣé ní kó mú kíndìnrín mi dání ni àbí kó pa mí. Mr. Lekan èèyàn wá kọrin fún mi. Ẹ gbọ́ mi. Mo ń gbọ́ yín mọ́ mi. Ó dẹ̀ ń ṣe nǹkan tó worst ju tàwọn ọ̀tá lọ. So ìtorí orin yẹn ni pé òun wọ́n plot òun kó wá máa ṣaburú àbí tó bá ti wá ń ṣaburú yẹn wọ́n á máa fi quantify pé ó wá kọrin. Mo ní ṣé wà tẹ́ ń wù nìyẹn. Ẹnu ẹlẹ́wà Ọlọ́run á dá fún gbogbo yín. Mega Testimony mi ìbínú sí o bọ́lọ́run ṣe dá ló ṣe ń ṣe o. Mọ̀ wà fóníwà ló ń jọ̀rẹ̀jọ̀rẹ̀ o. Mọ̀ wà fóníwà ló ń jọ̀rẹ̀jọ̀rẹ̀. Bọ́lọ́run ṣe dá Mega Testimony nìyẹn tiẹ̀. Bọ́lọ́run dẹ̀ ṣe dá èmi ó ní pé mi kì í pẹ́ lórí mi. Wọ́n ní àwọn kan wọ́n ní kan lóun wà Mẹ́kà tóun bá ti dé Joshua ó gba fọ́ọ̀mù ni. Bọ́lá pé àwọn people yóò mọ̀ wípé these people they don't even know me. Mi ò máa lẹ́mi wàhálà dídà ló má dà lọ́mọdẹ́gbẹ́ ẹgbẹ́ ò máa ń ṣe ilé ọmọ mo máa kọ́ ní láti defend ara mi àtẹ̀bí mi mà ní. Mo máa ń ṣe oníwàhálà èèyàn àbí yàtọ̀ síṣẹ́ pẹ̀tẹ́rì àmẹ̀bọ àdótòṣì Gistlover ta ni mo bá jà rí. Ẹ fún mi léèyàn ṣebí nítorí owó donation owó bára ló gbé kí lorúkọ ẹ̀ àdótòṣì àmẹ̀bọ failed actress wá kọlù mi ṣebí nítorí owó donation ni èmi ò máa ń ṣe oníwàhálà ẹ̀dá èmi tí mi ò lẹ́bí tí mi ò lára mi níyà mi ní bàbá ìwọ wá orí mi pẹ̀lẹ́bí rí orí mi pẹ̀lára rí èmi tí mi mọ̀yán wá
èmi tẹ́ oh Lord David. You don't see me with any family before. Ẹ jí mi pẹ̀lẹ́ bírí. Ọ̀rẹ́ kan ti wá kí mi rí. Mo gbé báàgì mo ní mo lọ kẹ́bí kan rí. Èmi tẹ́ pé mo dálé ayé wá ni. Me, let me one. People don't even know that I'm a very simple person. No. I just have to defend myself. Oh my God. Oh my God. Ọlọ́run orínú mi o. Gbogbo àwọn tó wá ń dà mí láàmú. Bá mi gbé dààmú bá wọn tọmọtọmọ wọn. Ọlọ́run orọ́kàn mi o. Orá àníyàn mi o. Orí takuntakun mi o. Orí àìsàn àìwò mi o. Nítorí àti là, nítorí àti jẹ́yàn. Ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbà ni. Àbí ni àbí afẹ́ ọbẹ̀ gba ìbí ẹ̀ jáde. Tó fẹ́ da ayé mi láàmú àbí tó ń da ayé mi láàmú. Bá mi há lẹ́tà ikú òjijì lé wọn lọ́wọ́ tọmọtọmọ wọn. Imagine. Mega Testimony is a free person on his own. Ṣọ̀tún ṣòtì má bàbí kan jẹ́. Ìwọ tó ń ṣọ̀tún ṣòsì, o lè expect kan máa pọ́n ilé lọ́dọ̀ wa now. O lè expect full loyalty ti wa now. Ìwọ náà loyal sí wa. Àwọn ọ̀tá ni wọ́n tiẹ̀ tí wá ń bá ṣe o bọ́rẹ̀ ṣe. Ṣé o mọ̀ pọ́tọ̀ ní kọ́rẹ́ ẹ lọ ṣọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀? Ọ̀tọ̀ ní kéèyàn wò pé àwọn tó rán wà bá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ó ń celebrate wọn. Ṣé Mega Testimony yẹn lọ́rọ̀ ẹ fẹ́ dùn mí? Kí ló fẹ́ ṣe tọ́rọ̀ ẹ fẹ́ dùn mí? Bàbá Ìjẹ̀ṣà wà lẹ́wọ̀n o. Ọmọ ṣe bàbá Ìjẹ̀ṣà ni o. Àwọn tó fọwọ́ sọ̀yà, àwọn tó rán ní ẹ̀wọ̀n fúnra rẹ̀ ó ń celebrate wọn. Ṣé àwọn tí wọ́n ṣe kà fáwa, ṣé gbogbo wọn la hate ni? Hate ẹlòmíì, hate ọmọ wọn. Bá gbọ́dọ̀ sá ni. Kó mọ̀ wípé bá wọn ṣe. Yẹn pa hate ẹlòmíì náà. Hate fún kíni? Ẹ̀bẹ̀ tó bá ní time ló hate. Èyí tó wá funny sí mi ni wípé àwọn kan wá ń solicit fún Mega Testimony yẹn. Ṣé àwọn tó ń solicit fún Mega Testimony yẹn, ṣé wọn ò rí nǹkan tí Àbíkẹ́ ń ṣe ni? Àbí wọn ò rí nǹkan tí Mega Testimony ń ṣe? Everybody kò fi mí lẹ̀. Adùfẹ́ pàdé mi lálẹ́ kó wá gba zobo títí ẹ̀. A ní pé àwọn èèyàn, ṣó mọ̀ pé téèyàn bá bá ìrànlọ́wọ́ wá, téèyàn bá sì kó wá fún wọn lówó. Sórí ìwọ tó ń fún èèyàn lówó, tó fi yàn tọrọ bára ìwọ lọ tà. Sórí àwọn tó máa fi yàn tọrọ bára tó máa gba percentage, àwọn lọ̀rẹ́ Yorùbá. O tún fọ́. O fọ́. Gbogbo wa Yorùbá ló mẹ́mi fọ́. Ẹ wo, Àdùfẹ́ pàdé mi lálẹ́.